Yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé ó mọ̀mọ̀ tó mú wá sétí gbọ́ yín bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat náà ni ṣé mọ̀ yí ọ̀rọ̀ mo ti wí kó mi bí bọ́rọ̀ bá ṣe lọ màá jẹ́ kí a gbọ́. Alhaji Oriyomi Hamzat àwọn náà mọ̀ ti sọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ o èyí náà ìyá gbọ́ wọn sọ nínú fọ́nrán àti ohun nǹkan kan téèyàn ènìyàn gan téèyàn mọ̀ nípa Alhaji. Àmọ̀ràn tí màá gba gbogbo rẹ̀ ni pé ìjà fàdúrà ràn án lọ́wọ́ bí gbogbo ẹ̀ ṣe lójútùú bọ̀ díẹ̀díẹ̀ kí gbogbo rẹ̀ kí inú wa dùn lórí gbogbo wọn wà ńlẹ̀ kí ìjà fàdúrà ràn Alhaji Oriyomi Hamzat àti Queen Naomi lọ́wọ́ lágbára Ọlọ́run Elédùmarè gbogbo ẹ̀ á ṣeé ṣe. àti bára wa ní wọ́n ti tì wá mọ́lé gbọ́dọ̀ ọjọ́ kejì wọ́n ti gba adé àjọ wọ́n mú Rónkẹ́ tó ń bá wa tọ́jú wọ́n ti mọ́lé wọ́n mú Mọ́gàjí máníjà ni wọ́n ti mọ́lé àjíṣà afẹ́tàn jọlọ wọ́n ti mọ́lé báàsì tó ń tọ́jú wọ́n ti mọ́lé àti nínú àwa jẹ́ márùn. àṣé lóòótọ́ ni pé olóore ìlú lòṣìkà ìlú à ń pè ọ̀rọ̀ ọ̀hún ní ọ̀wẹ̀ ṣùgbọ́n ó ti ń láàárọ̀ nù lórí ọ̀rọ̀ ti Oriyomi Hamzat lórí ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn gbogbo yín pátá náà lẹ ti gbọ́ dáadáa òdú ìṣẹ̀lẹ̀ ni tí kì í ṣàìmọ̀ fún olóko ṣùgbọ́n ẹ wá jẹ́ àwò pé ṣó dáa kí àwọn olóòótọ́ kí wọ́n máa kú sípò òṣìkà. Oriyomi Hamzat gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ agbágbé tó fi ìlú Ìbàdàn ṣe ibùgbé tí gbogbo èèyàn sì mọ̀ dáadáa pẹ̀lú àwọn ètò rẹ̀ tó máa ń ṣe bí ti ń jà fún ẹ̀tọ́ àwọn tí wọ́n fẹ́ yàn jẹ pàápàá jùlọ àwọn tí ó bá kù díẹ̀ káàtó fún tí wọ́n fẹ́ fọwọ́ ọ̀la fi gbà á lójú. bẹ́ẹ̀ ló ń yanjú aáwọ̀ láàrin àwọn ìdílé láti ìdílé kan bọ́ síbòmíì ọ̀gọ̀ọ̀rọ̀ ni àwọn tó ń tòkèrè wá sọ́dọ̀ Oriyomi Hamzat bẹ́ẹ̀ ni àwọn tó ti ìtòsí àwọn yẹn ò lóǹkà rárá o. ẹ wá jẹ́ àwò ìgbà àkọ́kọ́ kọ́ rèé o tí Oriyomi Hamzat tí wọ́n ti tì í gbọ̀ngbọ̀ngbọ̀n lọ sí ọgbà ẹ̀wọ̀n eléyìí yóò ṣẹ̀yìn iṣẹ́ takuntakun eléyìí tí ó ń ṣe lé abala tí a ti ń jà pẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn eléyìí tí ń bẹ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ibo gan la wá lérò pé yóò já sí lórí ọ̀rọ̀ ti Oriyomi Hamzat. ǹjẹ́ ó wá yẹ kó lóòótọ́ ìlú kí ó wà nípò òṣìkà bó gan ni ọ̀rọ̀ Oriyomi Hamzat báwo ló ṣe bẹ̀rẹ̀ níbo ni ọ̀rọ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ torí pé tí ò bá sí ìdí ẹ̀gún kì í wà tàbí ká sọ wípé ẹ̀gún kì í wà láì nídìí. ẹ wò ó gbogbo bí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ níbo ni ọ̀rọ̀ Oriyomi Hamzat ti bẹ̀rẹ̀ gan-an ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. wọ́n wà lórí afẹ́fẹ́ lọ́jọ́ wọ́n á ń pè mí pé kí n kúrò lórí afẹ́fẹ́ pé commissioner for works kí n kúrò lórí afẹ́fẹ́ you know sir kí n tún dé. tí mo sọ lọ́jọ́ yẹn gan ni ọ̀rọ̀ bíríìjì àpẹtẹ mo lọ síbẹ̀ mo rà àwọn contractor ẹ̀ mo náà sanwó fún yẹn ṣiṣẹ́ òjò ń bọ̀ àwọn student tó ń gbé bí tójú bá dé tèmi mọ̀ pé yẹn ń gbọ́ mi mọ̀ báwọn tó ń gbọ́ mi pọ̀ tó yẹ so nígbà tí pé commissioner gan pè gan pé ó ní kí n kúrò láfẹ́fẹ́ ètò fídíò tí mo wá gbọ́ l'Àbújá mo wá gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ síbẹ̀ you don't understand ọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé káwọn máa sọ ní ọ̀dọ̀ wa bí wọ́n ń sọ ìgbà tí mo wá débẹ̀ mo wá ní èmi gbọ́ rédíò kan l'Àbújá o àwọn ń sọ òdodo ìwúwo tí wọ́n bá ṣẹlẹ̀ èmi ń sọ òdodo ẹ lọ wo bíríìjì àpẹtẹ o. And that night I was stopped again. ìkànnì àwọn ọ̀gá wa wọ́n fẹ́ kàwé wọ́n kàwé aago mẹ́wàá lẹ́tàn wọn lọ́dẹ àwọn náà ní ẹgbẹ́ nígbò náà ẹ̀ gbọ́dọ̀ sọ ọmọ get out of this place. I said get out. I'm gonna get out. Mo sì dọ̀rọ̀ ọjọ́ kejì wọ́n dẹ̀ fún mi letter of suspension. ọ̀gá mi náà ni wọ́n ní ó fún mi wọ́n ní kílèrè sí tukùn wọn ọ̀gá igi tẹ́ ẹ lọ ní ẹ má jẹ́ wọ́n rán ní sí mi ẹ má gbà á lọ wọn ẹ má gbà á jẹ́ lómi ò fún mi kọ́ wà nù rẹ̀ tán ó má jẹ́ ìrẹ̀ fún mi tó mà mí so mo padà gba lẹ́tà yẹn wọ́n ráwọn ọ̀gá mi kan tán jó sínú wọn ń dùn pé wọ́n ti lé lọ so mo ṣe lọ nìyẹn tí mo ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn so ibẹ̀ ìgbà tó di ọ̀sẹ̀ kejì tí mo kúrò bẹ́ẹ̀ ó ní òjò burúkú tó rọ̀ yẹn ló gbé yẹn lọ lápẹtẹ yẹn ló gbé yẹn lọ lórí odò yẹn kẹ̀kẹ́ náà ni that same bridge ló gbà ọmọ kó Ìbàdàn lọ́gbà yẹn láti ń gbé lápẹtẹ. látìgbà tí ọ̀rọ̀ Oriyomi Hamzat ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ìròrí ọ̀rọ̀
ohun mà ló ti ń jẹyọ. Àwọn kan ní kò jẹ̀bi, àwọn kan ló jẹ̀bi, àwọn kan dẹ̀ ní ó ń pẹ́ dànù, ṣe bọ́lọ́run ló mọ̀. Gbogbo àwọn tóun náà ti rán lọ sẹ́wọ̀n ńkọ́, gbogbo àwọn tóun náà ti ní kó wá gbẹnu sí máìkì ńkọ́, àsìkò tiẹ̀ ló dé kó máa lò ó. Torí ẹ̀ bá máa yọ borí ẹ̀ ṣe ń yọ, orí ẹ̀ á yọ, borí ẹ̀ ò bá dẹ̀ yọ, ó di gbére nìyẹn. Ǹjẹ́ yìí tí ẹ mọ̀ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ tó Oriyomi Hamzat máa kó sínú wàhálà ńlá báyìí rèé. Bóyá yẹn ò wá le tó lè, bóyá lè máa wá le jù yẹn lọ. Ìyẹn wá kù sọ́wọ́ ìjọba àtàwọn tó ń bá a ṣẹjọ́. Ní ọdún 2017, wọ́n mà ti Oriyomi Hamzat mọ́ ẹ̀wọ̀n Agodi nìbàdàn. Wọ́n ló pààyàn. Wọ́n ní Oriyomi Hamzat pa ọmọ ọkùnrin ọdún 7. Báyìí kú lọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ o. Wọ́n ní ọmọ yìí Oriyomi Hamzat mọ́, òun á sì máa ṣe ìrànwọ́ fáwọn èèyàn. Ó ní àjọ kan tó ń ṣèrànwọ́ fáwọn èèyàn. Orúkọ àjọ yìí ni Make a Future Alive Foundation, tí wọ́n túmọ̀ sí Ark of Hope Foundation. Ọ̀kan nínú àwọn ọmọ tó wà ní ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ aláìní bàbá àti ìyá yìí, òun ni ó déédéé ṣàárẹ̀ lóru ní nǹkan bíi aago 2 òru. Àwọn òṣìṣẹ́ ẹ̀ tí wọ́n ń gbé bẹ̀, wọ́n pè é, ọ̀gá Oriyomi, ara àkọ́nù àwọn ọmọ yìí ò yá o. Òun dẹ̀ ń sáré bọ̀ dìgbàdìgbà pẹ̀lú ọkọ̀ káwọn gbé e délé ìwòsàn. Ní ìgbà tí wọ́n máa délé ìwòsàn bí wọ́n ti ń lọ, ọmọ kú. Àwọn ọmọ tá à ń sáàkiri lábẹ́ títì tá à ń lọ skul tá à ń tọ́, àdúgbò bí tá a ti wá ń tọ́jú wọn, olóòlù wá jáde, ó wá gba àdúgbò yẹn kọjá ládùúgbò Pàrà. Ọmọ 3 ló ti kú ládùúgbò yẹn, ọmọ kéékèèké ó ti kú ní àwọn ilé kọ̀ọ̀kan. Ṣùgbọ́n àwọn ládùúgbò yẹn ò mọ̀ pé kọ́lẹ́rà ni tẹ́tẹ́tẹ́. So olóòlù wá jáde, ilé tá a dẹ̀ ń gbé tá a bá ọmọ yẹn sí, ìgbà tí wọ́n wá kó wọn lọ, ọmọ kí wọ́n nú wọn wá ń bì, ó ń vomit, wọ́n ń tọ́jú ẹ̀, wọ́n sá rọ́ọ̀ṣẹ̀ ní ẹ̀ ti súnmọ́ lọ, wọ́n sá gbé lọ sínú ilé yẹn. Ìgbà tó wá dalẹ́, tó wá dìrọ̀lẹ́, ọmọ tí mo ló máa tọ́jú tó ń supervise wọn, tó wá pèpè ọmọ báyìí sick o. Ọmọ tó dẹ̀ sick yẹn, kọ̀ǹpútà la máa ń pè, wọ́n gùn jù gan, but a máa ṣe home trace ọmọ tá a bá rí, ààrẹ home trace ẹ̀ sí ìdùn ní. Kódà òkúta gbé fọ́tò ẹ̀ sí gbogbo ààrẹ díẹ̀ àárín kankan. Bẹ́ẹ̀ ni tó ní. Kódà ó dàbí pé bó jóná rí ni bàtà rẹ̀ kan wà tí ó ní àpá iná. Ó dàbí pé kò balance dáadáa, but very brilliant. O calculation orí ni ó ti ṣe lábí pé kọ̀ǹpútà. So wọ́n á pè mí nírọ̀lẹ́ pé wọ́n á sọ pé ọmọ kan sì kó ẹgbẹ́ lọ sí hospital tá a lọ hospital ìjọba ni Basọ̀run ẹ̀tẹ̀ tàbí ẹ wá gbé bá mi ń bẹ̀. Bọ́n sì lọ tán èmi dìde, mo yan náfìl, mo sì yan náfìl tán, mo bọ́nu mọ́tò, mo lọ sí Basọ̀run yẹn pé wọ́n bá mi ń bẹ̀. Mo ṣe níbẹ̀ tí mò ń tẹ hàn ni wọ́n sọ pé àwọn kí n máa bọ̀ ọlọ́pàá ti mú àwọn ọlọ́pàá sì mú àwọn ìgbà táwọn ń lọ ìgbọ́n lọ gbé ọmọ ní ọmọ tó sì ọmọ gbọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn bẹ̀ wọ́n ò dúró, wọ́n sáré lọ. Gbọ̀gbà tán ń bọ̀ wọ́n dúró lọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn kọ́lọ́pàá lè rí tí wọ́n lọ ṣe. Ọlọ́pàá yẹn náà rí ọmọ pé ọmọ tó sì dáwọn rọ́ọ̀sì lọ sí hospital lédè yìí o. Ọlọ́pàá yẹn náà rí pé ọmọ yẹn ti weak, ó rẹ̀ kó wà láì. Wọ́n ibi tó ti dá wọn dúró. A lè máa sọ̀rọ̀ ọmọ ìlójú títì, ó ti kú. Let's go to your station. Tábà gbé lọ hospital náà, á ní ìdìwé yín. Tábà lọ sí náà, á ní ìdìwé yín. Ọlọ́run sì ṣeun, ìtọ́jú yín náà ló fi kú. Ọba ní ká máa lọ sí station. Bá a ti dé station nìyẹn. Station tá a dé ni wọ́n ti pe ẹni tó wà níjọba ń gbà yẹn tó ń wá bí ó ṣe so mímọ́ bí kan ọ̀rẹ́. Ẹ̀ tí wọ́n ti fẹ́ kàn tẹ́lẹ̀ pé. Yes, because in fact fídíò yẹn everything wọ́n ti parí ọ̀rọ̀ nígbà tó ẹdún àmì sọ pé bó ṣe ṣẹlẹ̀ ní wọ́n kàn change ọ̀rọ̀ yẹn mọ́ wa lọ́wọ́ ni. Ìgbà sílẹ̀ máa mọ́ tọ́rí pé Oriyomi ni ọ̀rọ̀ náà di áá. Ẹni a ti ń wá tẹ́lẹ̀ rèé o, bọ́ sí bí okó sákóló wa lénìí. Àwọn tó wà níjọba mọ̀ pé Oriyomi ti kó sí gàù. Àwọn tó wà níjọba mọ̀ pé wàhálà ńlá ti wọ ọrùn Oriyomi. Bí wọ́n ṣe kó òun àti gbogbo àwọn tí wọ́n jọ ń tọ́jú àwọn ọmọ tó kù yìí nìyẹn o. Ó di gálù ọlọ́pàá. Before you know it, àti gbára wa ní wọ́n ti wà mọ́lé. Kúrò lọ́jọ́ kejì, wọ́n ti gbàdúrà náà. Wọ́n mú Rónkẹ́ tó ń bá wa tọ́jú wọn. Wọ́n ti mọ́lé. Wọ́n mú Mọ́gàjì máníjà ni, wọ́n ti mọ́lé. Àjíṣà afẹ́tàn jọlọ, wọ́n ti mọ́lé. Báàsì tó ń tọ́jú wọn, wọ́n ti mọ́lé. Àtìmínà àwa jẹ́ 5. Bí odindi ọdún 6
ni wọ́n fi fa ọ̀rọ̀ yìí o ọdún 6 gbáko ni wọ́n fi fa ọ̀rọ̀ yìí ó ní nígbà náà lòun wá mọ̀ pé orí yeye ní mùgún ta ìṣẹ̀ ló pọ̀ ní ìgbà tóun wà lẹ́wọ̀n láwọn àsìkò tí wọ́n fi ń fa ẹjọ́ yìí lóòótọ́ òun nǹkan bí oṣù 2 àbọ̀ ló lò ní Agodi kí wọ́n tó gba béèlì ẹ̀ ṣùgbọ́n ọdún 6 ni wọ́n fi yanjú ọ̀rọ̀ yìí pé òun kọ́ ló pa ọmọ tí wọ́n ń sọ yìí ó ní nǹkan bí oṣù 2 àbọ̀ tí òun fi wà lẹ́wọ̀n yìí ó ní bóun ṣe ń wọlé ni wọ́dà sọ fóun pé káàbọ̀ o láti sìn lọ gbogbo mo lè gòkè mo lè sọ tó ní àǹfààní sí kò sírú ẹ̀ mọ́ o àwa ti gbà á lọ́wọ́ ẹ níbí o àwa la máa sọ aago tẹ́ ẹ máa ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe bó o bá fẹ́ ṣẹ̀yọ́ gan bí wọ́dà ò bá sí ń tòsí o ò mà lè rí bí lọ ó ní nígbà náà lòun ṣẹ̀ṣẹ̀ wá rí i pé wàhálà yìí pọ̀ o oore níwọ̀n ṣóore ò padà dibi móhun lọ́wọ́ báyìí àwọn ọmọ tóun ń tọ́jú tóun ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àánú fún tóun fi owó òun tọ́jú wọn àṣé báyìí ni ọ̀rọ̀ ìjọba ti rí àṣé báyìí ni ọ̀rọ̀ ilé ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀wọ̀n àti ètò ìdájọ́ ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀ àwọn tó wà lẹ́wọ̀n òun ni wọn ò tiẹ̀ kì í ṣe ẹni tó ṣẹ̀ ó nígbà tí ọ̀rọ̀ náà ń lọ bó ti ń lọ lòun rí i pé eléyìí ti kọjá wọ́n fẹ̀sùn kàn wọ́n kóun pààyàn ọ̀rọ̀ yìí lọ́wọ́ òṣèlú nínú ọ̀rọ̀ yìí tún lọ́wọ́ àwọn kan tí wọ́n rò pé òun ti tú àṣírí wọn sẹ́yìn òun rí i pé àwọn alágbára tó wà nípò òun lòun bá jà nítorí pé òun gbọ́ pé wọ́n sọ pé àwọn ẹ̀ka tó ń ṣe ètò ìdájọ́ lọ́dún 2017 tá à ń sọ yìí o wọ́n sọ fún wọn pé kí wọ́n fi òun sẹ́wọ̀n fún ìgbà tó pẹ́ kán tiẹ̀ gbàgbé òun síbẹ̀ ni ó ní ìgbà náà lòun ti kẹ́kọ̀ọ́ pé bó o bá tiẹ̀ jàre àbí tó bá tiẹ̀ mọ̀ pọ̀lọpọ̀ nǹkan rọra sọ ó tún wá kọ́ òun pé àwọn tó bá lágbára kò sí ń tọ́ lè fi agbára ṣe o gbogbo agbára tí òun bá ní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ òun ni kóun mọ̀ bóun ti máa ṣàlàyé ẹ̀ fáyé gbọ́ o ó ní nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí bẹ̀rẹ̀ sí í tàn káàkiri táwọn èèyàn ń gbé oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ òun ni òun mọ gómìnà Ṣèyí Mákindé tó wà lórí àlééfà báyìí náà ó pè òun pé ń gbọ́ báwo lọ̀rọ̀ ṣe rí òun ò mọ kọ́kọ́ ń pa àánú lòun ṣe tí gbogbo ẹ̀ di bó ṣe rí o ó ní bí gómìnà Ṣèyí Mákindé ṣe rán àwọn lọ́ọ̀yà wá tó bẹ̀rẹ̀ sí ní gba béèlì òun nìyẹn títí tó fi ṣe ẹjọ́ yìí tí gbogbo ẹ̀ fi pin ó ní ṣùgbọ́n àwọn èèyàn ń sọ fún gómìnà Ṣèyí Mákindé pé ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù ṣèbó Oríyọmí ni ó rò pé òun mọ̀rọ̀ sọ ni kóun náà lọ sẹ́wọ̀n kó dúró síbẹ̀ ń bọ́mọ ti kú sákàtà ẹ̀ á mọ̀ pé níbi tá a wà yìí ẹni lágbára ó lè panirun láti 2017 tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ odindi ọdún 6 ẹrù ó mọ òun ló fi fa ọ̀rọ̀ yìí 2021 nílé ẹjọ́ tó sọ pé Oríyọmí ò jẹ̀bi o òun kọ́ ló pa ọmọ ẹ wá wò láti 2021 Oríyọmí mà tún kó sí wàhálà míì lọ́dún 2024 báwo lóríyọmí ṣe ṣe látọdún 2021 títí di 2024 tó tún wà nínú rògbòdìyàn míì ta gan ni Oriyomi Hamzat kó tó dá Àgídìgbò 88.7 FM sílẹ̀ nílùú Ìbàdàn ibo ló ti wá àwọn ẹyẹ wo ló ṣú ta ló bí ẹ̀ ṣó fẹ́yàwó ṣó bímọ báwo làwọn ẹbí ẹ̀ báwo ni wọ́n ti rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ṣé wọ́n ti pè é ṣàkíyèsí ṣé ẹ ti wá mú kàlẹ̀ owó ẹ ti mú kàlẹ̀ ọmọ ẹ ti mú kàlẹ̀ àìkú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ Dámilọ́lá Ayépọlá Ọlọ́run ṣẹ̀yẹ lórúkọ mi o lónìí ìrìn àjò nípa Oriyomi Hamzat tó wà lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú olórí Ọọ̀ni tẹ́lẹ̀ rí Sílẹ̀kùnọlá Naomi tí wọ́n mú lọ sí ọgbà ẹ̀wọ̀n kó máa gbé bẹ̀ náà látàrí àwọn ọmọ tí wọ́n kú nílùú Ìbàdàn nígbà tí wọ́n fẹ́ ṣe ìtọrẹ àánú Kérésìmesì fáwọn ọmọ ẹ ṣé o ìfẹ́ tẹ́ ní sí wa ní gbogbo ìgbà àdúpẹ́ bíṣẹ́ ò bá pẹ́ ni a kì í pẹ́ṣẹ́ o Oriyomi Hamzat ni ó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ìjọba ìbílẹ̀ Akínyẹlé tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti wá
bàbá rẹ̀ ni Alhaji Hashimiu Adékúnlé Hamzat tó ti dolóògbé báyìí. Ọ̀pọ̀ la rántí bàbá ẹ̀ sí oníròyìn akọ̀ròyìn tó ń ṣiṣẹ́ ní NTA network nígbà náà. Wọ́n mọ̀ bàbá Oriyomi Hamzat gẹ́gẹ́ bí ẹni tó máa ń ṣe àwọn ètò lórí móhùnmáwòrán NTA níbi tí ó ti máa ń di àwọn alágbára mú ṣinṣin kí wọ́n bá sòótọ́ ọ̀rọ̀ fáwọn aráàlú. Lọ́pọ̀ àdàkejì, ìyá rẹ̀ jẹ́ ìyàwó ilé tí kì í ṣiṣẹ́ ṣùgbọ́n ó ń tọ́jú ọmọ, ó ń mójútó lé, ó sì rí dájú pé òun ṣe ìtọ́jú ọkọ dáadáa. Látàrí ìdí èyí, Oriyomi àti àwọn àbúrò rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jọ ń gbé lásìkò náà, ìyá wọn ni wọ́n máa ń wà pẹ̀lú jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kì í ṣe bàbá wọn nítorí pé bàbá wọn máa nílò láti lọ síbi iṣẹ́. Ṣé ẹ kúkú mọ̀ pé òòṣà téèyàn bá ń ṣe tó bá fi ojú ẹ̀ hàn ọmọ, irúfẹ́ òòṣà yìí kì í kúkú parun. Ìgbà tí wọ́n bi Oriyomi Hamzat láwọn àsìkò tí wọ́n bá fọ̀rọ̀ wérọ̀ nípa ìgbésí ayé ẹ̀ pé iṣẹ́ wo gan-an ló wù ú láti kékeré láti ṣe bó bá dàgbà, ó ní iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni o, bóyá nítorí pé òun rí bí bàbá òun ti ń ṣiṣẹ́ ní rédíò àti ní tẹlifíṣàn. Ó ní pàápàá jùlọ olórí rédíò nígbà tó ń dàgbà, Oriyomi Hamzat ò ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́, rédíò ló fi ń ṣe ẹnì kejì. Ó lóun á máa wò ó pé báwo ló tiẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ lórí rédíò yìí, òun náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ńbẹ̀ o. Bóun tí wọ́n ń dàgbà sí, tí iye òun túbọ̀ ń sọ, tí ọpọlọ òun túbọ̀ ń gbèrú sí, òun rí àwọn ipa ribiribi tí rédíò ń kó nínú àwùjọ wa. Àtìgbà náà lòun ti sọ pé iṣẹ́ rédíò yìí òun máa mú lọ́kùnkúndùn ni. Lápá àbòmí ẹ̀wẹ̀, lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kó máa ṣàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ó lóun máa gbé sàdánkátà àti òṣùbà káre fún ìyá òun nítorí pé ní ìgbà tí àwọn ń dàgbà, afúnnimáwòbẹ̀ níyá òun. Ìyá òun jẹ́ ìyá gbogbo ayé. Gbogbo nǹkan tí ìyá òun bá lè fún yàn ló máa fún yàn tọkàntọkàn, tayọ̀tayọ̀. Á fún wọn ní nǹkan pẹ̀lú òótọ́ ọnú, kì í sì fún wọn ní nǹkan kan àbí kó ṣàánú fáwọn èèyàn torí pé ó ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ wọn. Bàbá rẹ̀ náà sì ti fi hàn láwọn ọ̀nà tí mídíà, ìyẹn rédíò àti tẹlifíṣàn, tí wọ́n fi ń ṣoore fọ́mọ aráyé, tí wọ́n sì fi ń yí àwùjọ padà sí dáadáa. Ó ní òun máa ń wo bí bàbá òun ti máa ń dúró ti àwọn alágbára, tó máa jàfẹ́tọ̀ àwọn ẹni tí ò lágbára, tí á sọ òótọ́ ọ̀rọ̀. Ó ní látàrí bẹ́ẹ̀, ní ìsìn tí àwọn èèyàn bá ń wò wọ́n pé òun ń jàfẹ́tọ̀ àwọn èèyàn àbí òun ń ṣàánú ara ìyá àti bàbá òun lòun ti kọ́ o. Ó ní bí wọ́n bá máa wá sọ wá ní òun ń ṣẹni tó máa jẹ́ èèyàn pàtàkì bẹ́ẹ̀ yẹn láwùjọ, tàtí ẹ̀ ló fẹ́ mọ̀ òun tí kì bá ṣe ti bàbá òun. Ó ní bẹ́ẹ̀ ni, ọlá àbàtà ló ń módò ṣàn, ọlá bàbá ní mọ́mọ́ yàn. Bẹ́ẹ̀ ni, ọmọ Kúnlé Hamzat lòun. Ó nígbà tí bàbá òun wà láyé, orúkọ bàbá òun a máa ṣí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn fóun. Bóun bá débì kan, bóun bá ní ọmọ Kúnlé Hamzat lòun, gbogbo wọn ní ọmọ bàbá, kí la lè ṣe fún ẹ o. Ìgbà tóun tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbèrú díẹ̀díẹ̀ lẹ́ka iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn iṣẹ́ tí bàbá òun ti ṣe lẹ̀ lòun bẹ̀rẹ̀ sí ní fi ṣe àtẹ̀gùn ọlà. Àwọn iṣẹ́ yìí lòun fi ń ṣe àtẹ̀gùn tóun fi ń mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ṣùgbọ́n bí ó ti jẹ́ wípé orúkọ yìí ń ṣílẹ̀kùn fóun, ó tún jẹ́ nǹkan tí òun ò gbọ́dọ̀ ṣìlò nítorí pé bàbá òun ti ṣiṣẹ́ sílẹ̀, òun ò gbọ́dọ̀ bà orúkọ náà jẹ́. Gbogbo nǹkan tó bá gbà lòun gbọ́dọ̀ fún, kóun máa dúró lórí òótọ́ ọnú, kóun máa dúró lórí ìjàfẹ́tọ̀ ọmọnìyàn, kóun dẹ̀ dúró lórí kéèyàn máa ṣe iṣẹ́ rẹ̀ tọkàntọkàn láì fi igbá kan bọ̀kan nínú. Látàrí èyí o, gbogbo iṣẹ́ tí bàbá òun ṣe Kúnlé Hamzat, òun lòun bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí i nítorí pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Kó tó wá di pé Oriyomi Hamzat di ẹni tó ní iléeṣẹ́ rédíò tirẹ̀, ó ti gba àmì ẹ̀yẹ látọ̀dọ̀ International Humanitarian Service Award látàrí gbogbo àwọn
iṣẹ́ ribiribi tó tiẹ̀ ti gbé ṣe láyé àwọn èèyàn látàrí bó ti ń ṣàánú. Ó nígbà tí òun wà lẹ́wọ̀n fóṣù 2 kó tó di pé wọ́n padà kó òun yọ lẹ́yìn ọdún 6 tó ṣẹ̀ṣẹ̀ wá yọ orúkọ òun kúrò. Ọ̀pọ̀ rò pé òpin mà ti dé nìyẹn. Ọ̀pọ̀ rò pé mà ti tán Oriyomi Hamzat bó ló ti fẹ́ bẹ̀rẹ̀. Ó ní ọ̀kan lára àwọn nǹkan kan tí àwọn tí wọ́n bóun ṣe ẹjọ́ fi bá àwọn jàǹgbà náà ni pé ilé ọmọ aláìníyàá tóun forúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission ìyẹn CAC òun ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. Àmọ́ àwọn nǹkan míì wà tó yẹ kóun forúkọ sílẹ̀ tí òun ò tiẹ̀ fi orúkọ wọn sílẹ̀ tó dóun ò mọ̀ bóyá kóun fi àwọn orúkọ yẹn sílẹ̀. Ẹ̀rù bẹ̀rẹ̀ sí í bà òun pé bó bá da ẹjọ́ yìí rú pé òun ní ilé ọmọ aláìníyàá tóun ò fi orúkọ wọn sílẹ̀ lábẹ́ ìjọba, ṣé wàhálà yìí ò ní pọ̀? Àwọn èèyàn gan lè wò ó pé ẹni tá a tiẹ̀ ń gbèjà láwùjọ àṣérọ́ tiẹ̀ ló ń pa. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí béèrè pé kí ló mú òun náà tí ò forúkọ sílẹ̀. Ó níyẹn lásán ó bẹ̀rẹ̀ sí ní já àwọn láyà. Lẹ́yìn àwọn ọdún díẹ̀ tí òun ti kú ní Agodi tọ́dẹ̀ ti yọ orúkọ òun kò nínú rògbòdìyàn, òun lòun dá Àgídìgbò sílẹ̀. Ṣùgbọ́n báwọn èèyàn ò bá mọ̀ ó yẹ kóun sọ torí pé Àgídìgbò ló ti bẹ̀rẹ̀ látọdún 2017 ṣùgbọ́n kì í ṣe rédíò tí ẹnìkan kò lè wọbẹ̀ ṣáàkó jókòó. Orí atẹ́gùn online rédíò l'Àgídìgbò, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló nílò kéèyàn tó lè dá rédíò tiẹ̀ sílẹ̀ téèyàn máa lè wọlé jókòó ta lọ́fíìsì tí wọ́n á lè máa ṣètò tí kò ní jórí atẹ́gùn lásán ni wọ́n á ti máa gbóhùn sáfẹ́fẹ́. Owó wà ń bẹ̀, ohun èlò wà ń bẹ̀, wàá tún gba láísẹ̀nsì lọ́dọ̀ ìjọba. Ó lẹ́rìn òrẹ́yìn Oriyomi Hamzat mà dẹni tó ní rédíò tirẹ̀ Àgídìgbò, léyìí tó túmọ̀ sí pé èní kọ́ ó ti pẹ́ tó ti ń ṣiṣẹ́ lọ sí gbogbo àwọn ọ̀nà yìí. Ó nínú bàbá àwọn á máa dùn nítorí pé lára àwọn nǹkan tó wù bàbá kí bàbá gbéṣe kí bàbá tó kú òun ni pé kí bàbá ní rédíò tọ̀dọ̀ tiwọn, ṣùgbọ́n tí ò ṣeé ṣe. Lẹ́yìn ọ̀rẹ̀yìn Àgídìgbò ó ti wá di nǹkan tí àwọn mọ̀lẹ́bí Oriyomi Hamzat lè tọ́ka sí pé iléeṣẹ́ rédíò yìí mọ̀lẹ́bí Oriyomi ló ní. Àgídìgbò FM ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí iléeṣẹ́ rédíò téèyàn ti lè wá ṣàlàyé àwọn tó ń ṣẹlẹ̀ sí kí wọ́n bá a kọ̀yà ń bẹ́ẹ̀ mẹ́tò kọ́kọ́rọ́ alátẹ̀. Ẹ mọ ohun tó ń ṣe lórí ètò yìí àbí? Ìyẹn wà lápá abẹ kan. Oriyomi Hamzat náà kó tó wá dẹni tó ní iléeṣẹ́ rédíò tirẹ̀ ó ti ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn náà rí o. Òun náà ti ṣiṣẹ́ lóríṣiríṣi àwọn ibi. Ìgbà tí mò ń sọ̀rọ̀ mo sọ̀rọ̀ bí tó ti bí àbí mo sọ̀rọ̀ bàbá rẹ̀. Oriyomi Hamzat lọ léèwé o. Ó parí ẹ̀kọ́ ìwé 10 ní Ìrókò Community Grammar School kó tó lọ sí Ọ̀yọ́ State School of Sciences níbi tó ti gba ìwé ẹ̀rí diploma nínú ìmọ̀ geology ní the Polytechnic Ìbàdàn. Lẹ́yìn èyí ó tẹ̀síwájú lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn mass communication ní Èrúwà tí wọ́n mọ̀ sí Adéṣeun Ògúndoyin Polytechnic Èrúwà nígbà tá a wà yìí. Ní oṣù kọkànlá ọdún 2023 Hamzat gba BSc nínú Linguistics and Language Arts láti University of Ibadan. Kó tó dẹni tó sọ pé òun náà ní iléeṣẹ́ rédíò tirẹ̀ ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀ròyìn fún ìwé ìròyìn The Guardian. Ó ti ṣiṣẹ́ ní Broadcasting Corporation ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn BCOS nílé Akéde nìbàdàn. Ó ti ṣiṣẹ́ ní FRSC Ray Power 32 FM 94.9 lọ́pọ̀lọpọ̀ àwọn bí oríṣiríṣi ló ti ṣiṣẹ́, kódà ó ṣiṣẹ́ pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ ní Fresh FM. Àmọ́ ṣá ọ̀kan gbòógì lára àwọn iṣẹ́ pàtàkì tí Oriyomi Hamzat ṣe tí àwọn èèyàn ò lè gbàgbé
òun ni ọ̀rọ̀ Timothy Adégòkè ẹni tó kú sí òtẹ́ẹ̀lì kan nílùú Ọ̀ṣun tí wọ́n nípò òtẹ́ẹ̀lì olówó kan ló ní débi pé àwọn alágbára fẹ́ fi ọwọ́ ọlá da ẹjọ́ náà rú tí Oriyomi Hamzat gbé gbogbo ọ̀rọ̀ yìí síta tí gbogbo èèyàn gbọ́ sí bẹ́ẹ̀ rántí ọ̀rọ̀ náà. Oriyomi Hamzat tún ní foundation kan níbi tó ti ń tọ́jú àwọn ọmọ aláìní tó rán wọn lọ síléèwé tó sì ń bọ́ wọn oúnjẹ, omi, aṣọ àti gbogbo nǹkan tí wọ́n bá nílò. Oriyomi Hamzat rèé o, kó tó di Oriyomi Hamzat ẹgbẹ́nu sí máìkì ẹ̀kọ́ ọmọ Nàìjíríà kalẹ̀. Oriyomi Abdulrahman Hamzat, olùdásílẹ̀ Àgídìgbò 8.7 FM nílùú Ìbàdàn, tí ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ ní ìsìn gẹ́gẹ́ bí ẹni tó wà ní ẹ̀wọ̀n tí wọn ò jẹ́ kán gba béèlì wọn látàrí àwọn ọmọ kéékèèké tí wọ́n kú lọ́sẹ̀ tó lọ. Báyìí ni Oriyomi Hamzat ṣe rìnrìn ìgbésí ayé ẹ̀ o, kó tó dẹni tó ní iléeṣẹ́ rédíò. 2017 wọ́n fẹ̀sùn kàn pé ó pààyàn, oṣù 2 àbọ̀ ló lò lẹ́wọ̀n kó tó gba béèlì ẹ̀, ọdún 6 ló fi ṣe kéèsì. Ká máa wo bí tí ẹjọ́ yìí náà tó máa padà já. olólùfẹ́ Alhaji Oriyomi Hamzat, kí n pín fídíò káàkiri gbogbo àgbáyé, kí n kọ́mẹ́ǹtì sábẹ́rẹ̀, kí n láìkì rẹ̀. ṣé rí bí bá tó wá ṣe lọ lórí ètò ní ẹ ti a wò ó fún àǹfààní yẹn tí ẹ ti subscribe sórí ètò kíní kan wà lábẹ́ ètò mi wò ó dàbí agogo bẹ́ẹ̀ ń kílíkì lé ń gbọ́wọ́ lérí rẹ̀ kí n ọ̀nà notification bẹ̀ yín sílẹ̀. òun láta ń lólobó lóòrèkóòrè tá a bá ti mú fọ́nrán wá sórí ètò kí n share rẹ̀ kí n like rẹ̀. ń sẹ́yìn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé, ojú tí ń fi wò mí ojú náà mi afọ́, etí tí ń fi gbọ́ mi etí náà mi adi, ó rere bíyè létí yẹn mi àgbọ́ ọmọ mọ̀ yìí kí mi mú wá sétí gbọ́ yín rè mí. bí bá tó lẹ̀ tó ṣe é lọ bí bá ṣe lọ màá jẹ́ kí a gbọ́.